àwọn èèyàn ń béèrè wọn ò sì yé máa béèrè ní títorí wípé Ọlọ́run ọba gan ló sọ fún anú al-Qur'an pé ní fashal ala dhikri in kuntum la ta'lamun. Ẹ béèrè lọ́wọ́ àwọn èèyàn tí ẹ mọ̀ tí wọ́n lè sọ fún yín tẹ́yin ò bá mọ̀. Àwọn èèyàn ń béèrè pé ní àwọn àwo náà là ń pè ní ROBITAT AIMO wal ulama. Kí ni ń jẹ́ ROBITAT AIMO wal ulama? Wọ́n ń béèrè wípé rábítà yìí àwọn àwo ló dálẹ̀. Wọ́n tún ń béèrè wípé rábítà yìí kí ni àníyàn tán fi dálẹ̀ gan-an àti pé ìgbà wo ni wọ́n dálẹ̀. Gbogbo àwọn kíní wọ̀nyí ló ní ìdí èsì, ló ní ìdí káyàn nànà ẹ̀, torí wípé ní gbogbo wa náà là ń rí níbi tí ayé délé ní ìtẹ́yìn ò bá mọ̀ ó ṣàgbẹ̀yàn, ẹni tó bá sì tẹnubọ tí ò bá mọ̀ yóò máa sọ̀sọ̀kúsọ, yóò sì máa ṣàṣìṣe, yóò sì máa ṣe àwọn èèyàn. Kí n tó wá lọ sínú ìpele alákọ̀ọ́kọ́ yìí, máa kọ́kọ́ ṣàlàyé brief fúnra wa nípa mùsùlùmí ilẹ̀ Yorùbá, mùsùlùmí Nàìjíríà, mùsùlùmí Áfíríkà, mùsùlùmí àgbáyé. Nígbà tó já sí pé ní ẹgbẹ́ tá a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ẹgbẹ́ Islam ni. Àwọn ọ̀rọ̀ tí mo tá a fẹ́ sọ fúnra wa lénìí a máa pè wọ́n ní aqa'iqun wa arkam, facts and figures, tó rọrùn táwa gan náà fẹ́ látọ̀dọ̀ anybody láti lè fact check àwọn nǹkan tá a bá sọ wọ̀nyí. Ọ̀rọ̀ tí ò bá ní ẹlẹ́rìí là á máa da ọwọ́ bò. Islam Mùsùlùmí presently the population number àwọn Mùsùlùmí láyé lé ní 1.9 billion. The last estimation tí wọ́n ṣe, òǹkà tí wọ́n ṣe fún Mùsùlùmí ayé lé ní 1,978 million. Ó ní nọ́mbà population Mùsùlùmí ayé lé ní. Ẹ wá ká wá béèrè lọ́wọ́ wa pé ní báwo ló ṣe rí bẹ́ẹ̀ nígbà tó pé gbogbo population àwọn èèyàn tó ń bẹ láyé 7 billion ni wọ́n. Mùsùlùmí wá kó 25% nínú òǹkà àwọn èèyàn tí ń bẹ láyé. Ni mo sọ pé ní ọ̀rọ̀ wa tẹ̀ ní fact and figure. Mùsùlùmí tí wọ́n ń bẹ láyé yìí méjì náà ni Mùsùlùmí, àwọn méjì náà ni wọ́n pọ̀ jù, ìkan wá pọ̀ jù kan lọ. A pín Mùsùlùmí sí méjì ní èyí tí ò rújú, anybody tó lè cross check here anytime anywhere nínú àwọn ummahatul kutub. Kí náà mi ìpín méjì náà òun náà ni Sunni àti Shi'i. Mùsùlùmí tó já sí pé ní Al-Sunnah wal Jama'ah, àwọn ni à ń pè ní Sunni Muslim. Mùsùlùmí ẹlẹ́ẹ̀kejì òun ni Shia. Shia yìí nọ́mbà wọn ó kéré. Nọ́mbà kí wọ́n ní nọ́mbà gbogbo Mùsùlùmí tó jẹ́ Sunni. Nọ́mbà gbogbo Mùsùlùmí tó jẹ́ Sunni tí Mùsùlùmí wáyé bá jẹ́ 1,978 million. In túmọ̀ sí wípé ní Mùsùlùmí tó jẹ́ Sunni nínú nọ́mbà yìí
1,850,000,000. 89 to 95% nínú nọ́mbà gbogbo mùsùlùmí ayé yìí ó ní alùsùnà wàlìjàmá. àwọn àwo là ń pè ní alùsùnà wàlìjàmá. àwọn tá à ń pè ní alùsùnà wàlìjàmá ó ní àwọn tó já sí wípé wọ́n gba àtúnṣe lẹ́yìn ìgbà tí nǹkan ti fẹ́ dàrú tán, lẹ́yìn ìgbà tí wọ́n pa Uthman tí gbogbo ẹ̀ ti fẹ́ dàrú. A ní àwọn oríṣiríṣi àwọn alfa tí wọ́n dìde tí wọ́n lọ lọ́tọ̀ọ̀tọ̀. ẹni tó wá líìdì wọn òun náà là ń pè ní Abul Hasan al-Ash'ari. Abul Hasan al-Ash'ari ó ní àwọn nǹkan tó fi ṣe tadil àwọn nǹkan tó fẹ́ dàrú. ìyẹn ọ̀kan. Imamu Maliki, Imamu Hanbali, Imamu Shafi'i, Imamu Abu Hanifa, gbogbo wọn ti wá ṣáájú Abul Hasan al-Ash'ari. Yóò mọ̀ sẹ́ni lẹ́mọ̀ ìpé náà sí wọ́n já sí pé ní àwọn tí imáàmù tí wọ́n wá ṣáájú Abul Hasan al-Ash'ari wọn ò ní àkídà tó lálàáfíà ni. bẹ́ẹ̀ ni àkídà àwọn imáàmù mẹ́rẹ̀ẹ̀rin òun náà làkídà Abul Hasan al-Ash'ari. nígbà tó fẹ́ dàrú tí wàhálà dé táwọn èèyàn lọ lọ́tọ̀ọ̀tọ̀ tán fẹ́ máa ròyìn Ọlọ́run ní tán fẹ́ máa ròyìn Ọlọ́run, wọ́n fẹ́ máa fi ròyìn ènìyàn ròyìn Ọlọ́run. lọ́lọ́run fi wá fìkà lára rẹ̀ tó fi ṣe. àwárí nínú àwọn kùrúnù thalatha mufaddala òun náà ni Abul Hasan al-Ash'ari wà ó. ká mọ́ gbàgbé tá a bá ń sọ̀rọ̀ pé àwọn mùsùlùmí tó lọ́lá jù kọ́rí ní gẹ́gẹ́ bí Ànábì ti sọ pé ní sẹ́ńtúrì tí mo wà nú èyí, ọgọ́rùn ọdún tí mo wà nú èyí, summa alladhina yalunahu àtàwọn ọgọ́rùn ọdún tó tẹ̀lé, summa alladhina yalunahu àtàwọn tó tẹ̀lé ọgọ́rùn ọdún mẹ́ta. ẹni tá ń wí yìí nínú ọgọ́rùn ọdún mẹ́ta tá Ànábì ló lọ́lá jù òun náà ló wà. a rí eléyìí ó wá fi yé wa wípé àwọn bàbá wa gbogbo àwọn mùsùlùmí ayé tá a wá pè ní 95% yìí ni wọ́n wà lórí àkídà Ash'ari, al-Maturidi, al-Athar wa al-Tasawwuf. àwọn ènìyàn, àwọn ìjọ, àwọn alfa oríṣi mẹ́rin yìí àwọn ni wọ́n pilẹ̀ alùsùnà, àwọn ni wọ́n tún rìfọ́ọ̀mù alùsùnà wàlìjàmá. nínú àṣìṣe táwa ń ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn iná ni pé ní al-insanu aduwwu ma jahila, nítọ́mọ èèyàn bá mọ̀ yóò mọ bá sọ̀tá ni. kí ni wọ́n fi jẹ́ alùsùnà wàlìjàmá? ara wọn yẹn kan lé ní wọ́n ń pèrè àwọn alùsùnà tí wọ́n ò sì àkídà lákọ́kọ́ ìtẹ̀yàn fi mọ ẹni tó wà lórí a pure àkídà. àkíkínà àkídà alákọ̀ọ́kọ́ òun náà ni ẹ bá béèrè lọ́wọ́ èèyàn yìí pé ní ta ni Ọlọ́run ní ṣáájú gbogbo Imam Hanbali ni, Maliki ni, Shafi'i ni, Abu Hanifa ni, kò sí kankan náà àwọn imam mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí tó fi ìròyìn ìjẹ́ ọmọ ènìyàn tó fi ìròyìn Ọlọ́run ọba. tán bá sì béèrè yí pé bó ni Ọlọ́run wà, wọ́n ó sọ fún yín wípé ní Ọlọ́run ọba
ọlọ́run ọba ò ní ààyè kan láti wà. mawjudun Allahu wa mawjudun qabla al-khalq. ọlọ́run tí ń bẹ qabla al-khalq síwájú kó tó dá nǹkan rárá ní tí ń bẹ. laysa lahu qablun wala ba'd. kò sí iwájú fún kò sí ẹ̀yìn fún. wala fawq wala taht. kò sí òkè fún kò sí sàlẹ̀ fún. wala yamin wala shimal. kò sí ọ̀tún fún kò sí òsì fún. wala amamun wala khalfu. kò sí iwájú fún kò sí ẹ̀yìn fún. wala kullun wala ba'd. pé ní kẹ́ra sọ pé ok gbogbo nǹkan tí ń bẹ̀rù náà ààyè ọlọ́run ni. wala yuqalu mata kana wala ayna kana. kò sì ní lẹ́tọ̀ a gbọ́dọ̀ sọ wípé ní ìgbà wo lọ́lọ́run tí ń bẹ. wala ayna kana wala kayfa kana. ibo ni tí ń bẹ báwo ni tí ń bẹ. wala makanun kawwanahu. wala makan ọlọ́run ọba ò ní ààyè kan tó dásà lẹ́sà fún ara rẹ̀. bal huwa kawwana al-akwana. kawwana al-akwana òun ló dá gbogbo ayé. wadabbara az-zamana. òun ló ṣètò àsìkò. la yataqayyadu biz-zaman. ọlọ́run ọba ò dá àsìkò kan ní lọ́tọ̀ fún ara la rẹ̀. yatakhassasu bil-makan. kò ní ààyè kan tó dásà lẹ́sà fún ara rẹ̀. wala yushghiluhu shanun an shanin. àwọn àkídà yìí òun nígbàgbọ́ àwọn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin nígbàgbọ́ ànábì sallallahu alayhi wa sallam. but lẹ́ni nígbàtí wàhálà fitna bada maktal Uthman tó ṣẹlẹ̀ làwọn rí àwọn èèyàn tí wọ́n ń ròyìn tí wọ́n ń fi ìròyìn wọ́n ń fi ìròyìn ọlọ́run wọ́n ń fi abara èèyàn wọ́n fi ròyìn ọlọ́run wọ́n ń pe ọlọ́run tẹ́ bá wọ́n béèrè lọ́wọ́ yín tẹ́ fi mọ àwọn èèyàn tẹ́ fi mọ ìyàtọ̀ tí ń bẹ láàrin ẹni tí ó wà lójú ọ̀nà àkídà àṣẹ́árì àtẹni tí ò sí ní àṣẹ́árì òun náà ní wípé ní tó bá béèrè lọ́wọ́ pé ní aina Allah yóò mọ expect kẹ́ ẹ sọ fún òun wípé ní Allah fi samai wa hadha khata kì í ṣe àkídà tó lálàáfíà. nígbà tí ẹ bá béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo lọ́lọ́run wà tí a rò pé ní ọlọ́run bẹ ń sánmà yẹn ààyè ní kọ́lọ́run tó wá dá sánmà tọ́lọ́run wà ń bẹ̀ bó ló wà síwájú kó tó dábẹ̀ yẹn. ìyẹn làkídà àṣàyíra ló fi ṣe tẹ̀nzí kúrò nínú ká máa fi ọlọ́run ṣe gbogbo nǹkan tẹ́ bá ti ń fi ààyè ròyìn ó ti wà restricted ó ti ní ìwọ̀nba mahdura ẹ ti fojú lè géèjì ẹ pé bí ó ṣe rí leléyìí. àkídà yìí wá ní àkídà gbogbo mùsùlùmí tá a pè ní 95% 1.9 billion. ìlú mùsùlùmí tó pọ̀ jù láyé ó ní Indonesia bí 240 something bí 216 million ni wọ́n ní mùsùlùmí tí ń bẹ ní Indonesia. ẹ béèrè ní mo sọ pé ní tí mo fẹ́ ní ta fẹ́ sọ yìí haqa'iqun wa arkam. haqa'iqun wa arkam and numbers. figures. fact and figures. gbogbo àwọn mùsùlùmí tá ń gbà ní ẹ wá béèrè pé kí ni àkídà wọn àkídà gbogbo mùsùlùmí tí ń bẹ ẹlẹ́ni tí ń bẹ ní Indonesia àṣàyíra ni wọ́n mọ̀tùrìdíyà ni wọ́n onísúfì ni wọ́n bákan náà ní Malaysia ní Asia Pakistan bákan náà ní Pakistan gbogbo àwọn ìlú wọ̀nyí tí wọ́n ti pọ̀jù Nàìjíríà ní number 5 mùsùlùmí tó pọ̀jù lágbàáyé ìyẹn jẹ́ àkọ́kọ́. òun wá ní àwọn bàbá ní gbogbo Áfíríkà àkídà yìí làwọn orí àkídà yìí láwà. bó tilẹ̀ já sí pé ní school of thought mọ́sàbí tí oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ní mọ́sàbí mẹ́rin la ní mọ́sàbí mẹ́rin yẹn mọ́sàbí kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan àdọ́tì tó ń tẹ̀lé. àmọ́ àkídà kò gbọ́dọ̀ kọjá ọ̀nà méjì àkídà til Ash'ari aw al Maturidi.
eléyìí fi hàn wá tí ò bá yé wa pé eléyìí èsè tuntun àwọn èèyàn ló dé ni wọ́n fẹ́ máa sọ nǹkan míì fara ayé tí ò rí bẹ́ẹ̀ nígbà tó pé àwọn mùsùlùmí gan náà àjòkólẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa kì í kà. èèyàn mélòó ló mọ̀ yìí pé ní 95% mùsùlùmí ayé àṣàríyà ni àkídà wa. ìtàwọn àwọn jọ́hun tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nìyẹn. Azhari University 970 AD ni wọ́n dá Jamiat al-Azhar kalẹ̀. lọ́dún ní ó máa pé 1054 years millennium kan ti lọ lórí ẹ̀ àti àádọ́ta àti mẹ́rin tán dá Jamiat al-Azhar kalẹ̀. Jamiat al-Azhar àkídà wọn àkídà àṣàríyà ni wọ́n fi pilẹ̀. The whole masal àkídà àṣàríyà ni. The whole umma islamiyà ọ̀nà lásọ fún yín. Jamia Zaitun bó ti jẹ́ pé Karawiyin ti gbáwájú Zaitun àmọ́ wọn ò tí institutionalize Karawiyin bó ṣe institutionalize Zaitun. Jamia Zaitun bí 737 ni wọ́n dá kalẹ̀ min akdamil jamiati fi duwal islamiyya ó ní Jamia Zaitun akida sharia ni wọ́n gbé lé lórí láti lè fi hàn yín pé tí ò bá sí nǹkankan nínú akida yẹn báwo ló ṣe lè wá ní ọjọ́ àti ọdún àti ìgbà fi lè pẹ́ lórí ẹ̀ tó bá yẹn. òun wá ní àwọn bàbá wa nílẹ̀ Yorùbá àwọn àlùfáà wa nílẹ̀ Yorùbá òun ni wọ́n wá bí wọn sínú ẹ̀ ni wọ́n dàgbà sínú ẹ̀ ni wọ́n kẹ́kọ̀ọ́ nínú rẹ̀. eléyìí tí àfáàkà fún wa lẹ́kàn yìí òun ní tí kọ́kọ́ máa fi lẹ́yìn lẹ́nu tí wọ́n bá parí Kùránì jọun wọ́n máa ń pè ní al-aqidatu al-murshida. tẹ́ ẹ bá wọnú al-fawakihu sakita tí bàbá Sheikh Adam ṣe ní ọwọ́ ọ̀gbẹ̀yìn ẹ bá ń bẹ̀ pé ní ìlámú gbogbo tíra náà máa ń fi sí pé ní ìlámú ntẹ́ yẹ kẹ́ kọ́kọ́ mọ̀ ná àkídà yín gbọ́dọ̀ lálàáfíà ẹ gbọ́dọ̀ máa fi ìròyìn èèyàn ròyìn Ọlọ́run kẹ́ máa pé ní Ọlọ́run ó jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ̀ sórí àga àlẹ́ àràsí rẹ̀ nígbà tó lọ́n bá ní àlẹ́ àràsí ni wọ́n ló wàá tú. Àkídà àṣàríyà nǹkan méjì ló papọ̀ ó pa anakilu wal-aqlu òun ló fi balance. so àwọn bàbá wa ńlẹ̀ Yorùbá yìí àkídà tí wọ́n wá ní tí ò rújú tó bá sì rújú ẹni tó bá dá lójú kó jáde ní gbogbo ilẹ̀ Yorùbá yìí pé ní ó mọ àgbà ìmáàmù ìlú kan o kì í ṣe àkídà ṣàríyà ní àkídà rẹ̀ kó jáde tó bá dá lójú. délé Haúsá dé Magribi dé Sharqi Afrikiya kó jáde. Mazhabi tí àwọn bàbá wa tí wọ́n ń lò látọjọ́ tó ti pẹ́ Mazhabi Maliki ni kò rújú ló fi jẹ́ pé bẹ́yàn bá parí Kùránì tán tíra fíkì fúrúwà tó kọ́kọ́ ní kó máa kọ́ Alari Ashmawi Muqaddimatul Inziya Risala àwọn tíra Mukhtasar al-Khalil àti Thamara Dani ó gba àwọn tíra fíkì Maliki ni wọ́n kó fún kó máa kọ́. àfa àgbà tó bá sì wà nínú mọ́sálásí àwọn tíra àwọn yìí náà ni wọ́n máa fi ṣèdájọ́ ìrun àwẹ̀ à ń kó máa ṣe gbogbo ẹ̀ ló wà nú ẹ̀. téèyàn bá wá rí àfa míì tó ń lo mọ́sálásí míì tó sì gbajúmọ̀ láfa àgbà láwọn ẹni àná kó jáde kó sọ àdúgbò rẹ̀ ìlú ẹ̀ àtàwọn ọmọkéwú ẹ̀ tó fi àwọn àyípé ní tí ó fi wá jẹ́ ká mọ̀ yípe ní àwọn yípe ní mọ́sálásí míì tí wọ́n gbé wá lọ́wọ́ gbẹ̀yìn yìí pé ní kò jẹ́ tuntun
àkídà míì tí wọ́n gbé wá lọ́nà gbẹ̀yìn pé kò jẹ́ tuntun. This is fact and figures. Akaikum wa harkam. So eléyìí fífi àwọn àpé ní àwọn bàbá wa wọ́n kún kẹ́kẹ́ fún mímọ̀, àwọn bàbá wa wọ́n kún kẹ́kẹ́ fún bẹ̀rù Ọlọ́run, àwọn bàbá wa wọ́n kún kẹ́kẹ́ fún ọ̀làjú, àwọn bàbá wa ẹ̀sìn yé wọn, ayé yé wọn, ojú wọn gùn nígbà tí ò tí ì sí àwọn gbogbo àwọn wàsáìlù tí àwọn ń kàkún pé ní àti wá lajú àti wá àwọn ti lajú, wọ́n ti lajú. Bí mo fi eléyìí ṣe preamble láti lè jẹ́ ká mọ̀ wípé nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní wọnú kí ni rábítà, àwọn òun náà dá rábítà kalẹ̀ kó lè yé wa wípé ní gbogbo àwọn bàbá wọ̀nyí yìí ká mọ́ gbàgbé o, tá a bá ti lè gbàgbé ìpìlẹ̀ a máa mí ìṣòro dùn o. Ìyẹn ni àkọ́kọ́ ọ̀rọ̀, kò rújú rárá. Tó bá sì rújú kán jáde, anybody kó jáde tó bá rújú wípé ní a ti ní àkídà mi, àkídà tajsim, ìtànpè ní àkídà almujassimun, àwọn tí wọ́n mọ àwọn tajsim ní pé ní jísmù orí tí ń bẹ ní oríkèéríkèé ọmọ ènìyàn wọ́n fi ròyìn Ọlọ́run. Ọlọ́run dá ara rẹ̀ láwòrán Ádámà. Rárá àkídà yẹn àjèjì ló jẹ́ lọ́dọ̀ wa ń bí báyìí. Kápẹ́ ní tó bá dìgbẹ̀yìn òru Ọlọ́run Ọba yóò wá sọ̀kalẹ̀ láti sánmà ayé sí sánmà lẹ́lẹ̀ kó wá demonstrate pé ní kanuduli hada, kó wá kẹ́yìn wá kó lórí mímbàrí kó wá bọ́lẹ̀ pé ní bí mo ṣe bọ́ọ̀lẹ̀ yìí bọ́ọ̀lọ́ náà ṣe máa ń bọ́ọ̀lẹ̀ láti sánmà sí sánmà ayé nìyẹn. Eléyìí ìgbà tó wá bẹ̀rẹ̀ àkọ́kọ́ nù. Ẹlẹ́ẹ̀kejì, nínú gbogbo àwọn tírà Málìkì táwọn bàbá wa ilẹ̀ Yorùbá tí wọ́n fi ń kọ́ wa lẹ́sìn, tó pé àwọn tó bí àwọn náà ìtàn fi kọ́ wọn lẹ́sìn ni, àbí tírà tawhid, èwo ló pín tawhid sí mẹ́ta? Tawhid rububiya, tawhid uluhiya, tawhid asma wa sifat. Ẹ lè rí tó pín bí mo ṣe wí yìí. Eléyìí jẹ́ àjèjì sínú àwùjọ tó já sí pé ní àwùjọ àṣàrí ni, inú àwùjọ tó pé mọ́sàbí wọn Málìkì, inú àwùjọ tó já sí pé ní onísúfí ń bẹ nínú wọn. Eléyìí tí mo ń sọ yóò rújú. Ní 2016 wọ́n ṣe conference kan ní Shishan, Grozny, conference Al-Sunna wal Jamaa. Tawsiyati wa kararati rẹ̀ ń bẹ fẹ́ni tí ó bá nídìí rẹ̀. Close to 300 Islamic country ló àtẹ́ndì rẹ̀ láti lè tún fi ṣàlàyé fáwọn èèyàn pé ní àwọn èèyàn ti ń si, àwọn èèyàn ti àìjáàkì, wọ́n ti jágbà ó kọ Al-Sunna wal Jamaa. Àwọn group kékeré kan bẹ tí wọ́n kì í ṣe Al-Sunna wal Jamaa, tó pé àwọn the real Al-Sunna wal Jamaa àwọn làwọn tó yẹ pé ní wọ́n kì í fi ìròyìn èèyàn ròyìn Ọlọ́run. Wọ́n wá ṣe conference náà ní Grozny ní 2016. Ẹ lọ Google rẹ̀, àwọn tírà rẹ̀ Tawsiyati rẹ̀ wà káàkiri, kò pamọ́ rárá. Wọ́n tún wá tún sọ. Sheikh al-Azhar, Sheikh Ahmad Tayyib, òun ló declare conference yẹn open. Àwọn dakatir parafis wọ́n wá bẹ̀ ń jọ náà
tí wọ́n deliver paper lóríṣiríṣi láti lè tún sọ fún àwọn èèyàn yìí pé ní rárá sẹ́ẹ̀ akídà yìí sẹ́ẹ̀ akídà tuntun tẹ́ gbédè yìí Islam ò mọ́ mùsùlùmí ò mọ́ ó takò táwọn sálàfù sálì tí wọ́n mọ̀. bẹ́lẹ̀ yìí ṣe jẹ́ lélẹ̀ so àwọn bàbá wa wọ́n kún fọ́fọ́ fún mímọ́ wọ́n kún fọ́fọ́ fún bẹ̀rù Ọlọ́run wọ́n kún fọ́fọ́ fún ràyẹ́sá wọ́n kún fọ́fọ́ fún ọ̀làjú wọ́n gbogbo nǹkan ni wọ́n kún fọ́fọ́ fún. àwa dúpẹ́ fún wọn wípé ní in tí wọ́n ṣe pẹ̀lú àníyàn tó dáa lọ́lọ́run fi ṣẹ́ wọn kù àtorípa wọn kù títí dèní. gbogbo àwọn tí wọ́n gbé àkídà míì wá wọn ò ṣẹ́kù mọ́ tó yàtọ̀ sí àkídà tá a wà lórí ẹ̀.